Kesari ola tabani kamuni ola la mamu ola fola itola e masina giga ni Kesari síbẹ̀ àdéhùn wa ni mo tẹ̀lé. Tó bá di ìrọ̀lẹ́ ọ̀la ọmọ ẹ̀yẹn abẹ́lé. Ìrọ̀lẹ́ ọ̀la. Yes. Come on, mark my word. Ṣé bí mo sọ̀rọ̀ abẹ́lé sẹ́? Don't worry. Okay? Yeah. Okay. No problem. Okay now. Okay, see you. See you later. Yeah. Sir, your boy is here. I will see you later. No problem, sir. We expect you as usual. Iṣẹ́ yẹn ọ̀la la máa ṣe. What are you saying now? What is difficult in that? Ṣé bí wàá kàn mú kan náà àwọn ọmọ tẹ ti mọ́nú ọgbà ń bẹ̀ yẹn ni ìkan náà àwọn tó tẹ mú fún wandering. Oh yes. Yeah, good. I'll talk to you later. Okay. Yes, sir. Ṣé kò sí sir? I forgot something. Okay. O gbàgbé nǹkan ni. Owó tí mo gbé fún ẹ ni wàá gbà. Owó. Bẹ́ẹ̀. Oh, Kesari. Èmi kí n Kesari apá kan ogun apá kan ogun èmi apá kan ró apá kan rò èmi èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní jọ̀hún èmi ni mo bá ẹ lálejò. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ajá ẹ ti wọlé tọ̀ ẹkùn wá torí ilé ẹkùn ló wà yìí ó yẹ kó fẹ́ jẹ́wọ́ ẹ. Ọ̀rọ̀ ọmọdé ẹ ò mà òdì ìyá ẹ ló mà ṣá ìyá ẹ tó wá mà ṣá ò sọ fún kó tó máa bọ̀. Lóòótọ́ àjànà tó jẹ́ balógun ṣùgbọ́n olólàjù lọ́lọ́ ń gbadé fún tí àwàwá bá pégbá lórí igi ọkọ ṣoṣo ló máa ha ọkùnrin 9 lèmi mo kúrò nù ọkùnrin 4. Owó tó wà lọ́wọ́ ẹ̀ òun ni mo wá gbà àbí police dog ni wọ́ ọlọ́pàá lèmi tí ọlọ́pàá àti police dog bá ríra wọn àwòrán torí iṣẹ́ kan náà ni. A yàtọ̀ síra wa. Ibi tí èèyàn bá ti ń ṣe ló ti ń jẹ lọ́rọ̀ tèmi. Ọ̀rọ̀ ẹ̀ ò gbójú bọ̀rọ̀.
o ti gbé mi wò báyìí wá rí pé mi ò dẹrùn. ejò ẹ̀ ò mọ bí kan àìfojú sí òun ló jẹ́ kó forí kó kú. òní yìí ló máa kú kò ń ṣọ̀la ṣùgbọ́n ò ní kú lẹ́ẹ̀kan náà wà á kọ́kọ́ jẹ ìrora kó tó kú. tó bá wá rí bẹ́ẹ̀ ìjì ni mo pè ìjì kọjá òun lu akẹ́tù tí lu akẹ́tù fi tú òun ni mo pè ẹgbà ńlá orúkọ tá a kórí àyànmọ̀kàn orúkọ tá a pè lẹ́lẹ̀ oríta gẹ́ni sọ́run jẹ́ tí òkú bá kú olùtìfẹ́fẹ́ mọ́ tilẹ̀ kojú rẹ̀ ni ògbólógbò ẹyẹlé náà orí ìpaná babaláwo ní ṣe bí ọjọ́ oníṣègùn ní ṣe bí àìgbọràn ni adé afọ ajá mú ajá balẹ̀ ojú ṣẹ̀rúrú ọ̀rọ̀ ìsìnkú àlẹ́ ṣègì mi bá mi fàjì wá. This is unbelievable. Ó máa yí wọlé orí kẹ̀. Àbúrò ni. Ọ̀sánjá, àrùndàpá. Ìjì ló pa commissioner. Ìjì what? Yes. Ṣé wàá rí ìjì tó pa commissioner yìí? Kò ń ṣe ìjì lásán. Ìjì tó jẹ́ pé alágbára nìkan ló lè pè. Kesari is behind this. Kesari is the commissioner of police. Kesari again. Yes. You know what? You go and make an arrangement for the ambulance immediately. Kesari, your days are numbered. It's numbered. It's a promise. Ọmọ àgbà ni mí. A kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀. Èmi Babatunde James, BJ, aka Gunshot, èmi ò ń sọ̀rọ̀ olè. Olè lólè máa jẹ́. Ọlọ́pàá lọ́lọ́pàá máa jẹ́. Wọn ò lè dìyọ rárá wọn láíláí. Kò sáyè fọmọ olè kankan. Níbi tẹ́mi BJ bá wà, èmi Gunshot. Ẹ̀mú bá mi mú wọn lẹ̀. No pity, no mercy. Squad. Yes, sir. Squad! Sir. Squad! Sir. You see me? You die. I see you. You die. Baba, kí ló ṣẹlẹ̀ ń bí mi understand. Wà kí ló ń ṣe aláìjà rẹ̀ ibi kan kọ́ lọ́ọ́ máa trophy promote ẹ̀. Wà á blow kí ló ń ṣe calm down. Ṣé o fẹ́ blow ni? Baba, ìbọn lílé yìí mi kì í ṣeré ìbọn. Kò ṣeré, kò sí kan ló kàn wá sí ìbọn. Ṣé o fẹ́ blow ni? Baba, mo fẹ́ blow bó ìbọn ni mò ń wò iṣẹ́ mi ń ṣe. Aláìjà rẹ̀. Get up! Get up! Good. Mo ti warn yín several times pé kẹ́ fi ṣó lè yí sílẹ̀. Ẹ kọ̀. Ẹlẹ́ ò lè fi sílẹ̀. Tẹ̀bá ní ọ̀rá lò ní gbádùn nítorí yín. Àwọn ọlọ́pàá gbà ní sùn nítorí yín. Now look up. Help me! Look up! Up! Look up! Look up!
My name is Babatunde James. BJ, aka Gunshot. The man wonder why if you introduce Arabic scene, mo fẹ́ kẹ́ get it twisted. Tẹ́ bá ti kú, mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ni mo pa yín. Which simply means, you see me, you die. I see you, You die. Boss, make I shoot this one, boss. Kìsọ̀lẹ̀ artist ni mí. Kò sẹ́rẹ́ nínú ẹ̀jọ̀ tó Ọlọ́run artist ni mí. shut up. Ṣé wọ́n lọ máa sọ pé bóyá ó lè ní abólé kan ni ẹ? Look, sorry, àwọn èèyàn bí wọ́n pọ̀ nígboro. Tẹ́gbọ́n tó bá ti rán àwọn èèyàn báyìí tó bá ti ń rọtí fún wọn, wọ́n á mingle immediately without knowing the job those people are doing. Wọ́n ń kẹ́ láti bẹ̀rẹ̀ pé ṣẹ́ wo lẹ́ ń ṣe, kọ́kọ́ mọtí ni tiwọn. It's called atẹnu. Sorry, kò yẹ kí n arrest ẹ, but I'm going to arrest you láti kọ́ ẹ ní a little lesson. Next time! Ìbára àwọn strangers kò ní tètè mingle pẹ̀lú. Officer, boss, take him along. Get up. Get him! Get up! Get up. Move it! Officer, move! Killer, Baba. you don't let your name they control you. Tabalos operation at times. The master can map on you, why? Baba. Ṣé ẹ tí máa bèrè yẹn ni? Tá bá lọ sí operation tí mi ò bá pààyàn. Na crayfish be that now. I must to drop person na baba yẹ kó ti yé yín ìwé ẹ tí máa bèrè yẹ kó yé yín jù yẹn lọ. Ẹ bá ilé kó wa jọ. Àwọn Killer! Baba. How dare you talk to me in that manner? How dare you? Iná ni mí o. Má jẹ́ kí n gbèpò kí wà mí má bàa gòkè. Èyí tájà fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń gé jẹ. Boss. Ètò tí ọlọ́ ẹ má bínú sí mi. Ọmọdé ni mí. Ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Kábíyèsí o. Irú mọ̀lẹ́ sí gbogbo ayé ń pè sí. Bàbá ẹ má bínú sí mi ẹ dákun. Mi ò yájú sọ́ba. Ẹ má bínú sí mi torí mi ò sí lẹ́bọ̀ ṣọ̀pọ̀ náà. Olúwa mi ẹ̀rọ ọmọdé mi ní ẹ̀rọ olúwa mi. Lọ Caesar. Ẹ̀yin lọ̀rọ̀ yín yà lẹ́nu. Ọ̀tọ̀ ni kán láwùjọ òkúta. Nínú gbogbo àwọn ṣoreṣore nílẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé kókó lọ̀gá mi jẹ́. A sọ̀rọ̀ ṣẹni tí kì í sọ̀rọ̀ dànù kò ní ṣèlérí kó má mú ṣe láéláé. Lóòótọ́ ni ẹni tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ló máa ní erin kọjá mo rí nǹkan fèrè. Gbogbo ìgbà ló máa ń yà wá lẹ́nu. Ẹ wò ẹ sábà sọ fún chairman pé òkè báyìí ló wà fún ní gbé. Agara kì í dá oníṣẹ́ olúwa ṣe rí ọ̀dọ̀ owó kò ní dá wọn 4 million tí wọ́n fi support wa àmọ́ lóore. I really appreciate it. That is the style of my boss. Ẹ má worry. It's okay. Thank you. Ẹ jẹ́ kí n dáwọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rù fún mi. Èmi náà mú sáà. Ẹ kò ní mí ni mo kàn lè gbé kọ́. Ẹ ṣe gan-an sáà. Ẹ ṣe gan-an ní sáà. A lè gbà bí. Ẹ gbà bẹ́ẹ̀. Jẹ́ kí n máa. Chris, inú mi dùn yìí pé NGO company tàdá sílẹ̀ yìí ó ti ní ìtẹ̀síwájú láàrin ọdún 5 wọn nǹkan tàti ń achieve tàti ń gain. Ṣé ìwọ nìkan ni? Ó ya èmi fúnra mi lẹ́nu azin ládùúgbò yàtà ti jẹ. All of a sudden gbogbo ẹ̀kọ́ sáré change pàápàá. In fact ṣé kí n má tàn yín? Mo ṣe wá gbàgbọ́ ń sínú pé wúrà tó bá máa dán ọmọ ó máa lánà kọjá o. No pain, no gain. Wẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ jọ what next báyìí kí la máa ṣe báyìí? Ṣé gbogbo owó tá a gbà lọ́wọ́ Mr. Ben yẹn ṣé gbogbo ẹ̀ la máa gbélé fún NGO ni? Chris, ó fọ́ ni. Sórí 4 million naira tá a gbà yẹn jọ má bínú. Ṣé láàrin mi àti ẹ ó mọ̀ pé NGO tá a dálẹ̀ náà a fi ń ṣe business ni a fi kọ́ lọ́n ṣàánú wa. Àmọ́ sórí 4 million naira tá a gbà yẹn 500,000 ló ń lọ sọ́dọ̀ wọn. Yes. 500,000. Ṣó wá rí 3.5 million naira tó kù.
èmi àti ẹ máa bẹ ni. wo fẹ̀kàn tẹ́lẹ̀ èmi gan pull legs ẹ. Really? tó bá jẹ́ pé a ní ọgbọ́n tá a tún lè dání tá a máa tún gé inú 500 yẹn. No, báyẹn kan ṣe bẹ́ẹ̀. It's a done deal. No problem now. Okay, we good to go. Where is the money? Where is the money? Mami, Daddy, ni ya baba ṣe wáyé. Kọ́mọ̀ sí lọ́wọ́ wa. Àtàlíkà náà. Ìjọba ló lè tó jáyé. Ìgbà tá a ti rí náà àti mo gbé òní rẹ̀ máa jẹ́. Listen, o lè lẹ́yìn oṣù olè tálẹ̀ parẹ́. Kesari ló jẹ́ ìlú ẹ̀yìn lọ́wọ́. Ṣọwọ́n mi tí mò ń dún lẹ́yìn. Killer lórúkọ mi. Now for the last time, where's the money before I kill two of now? Mami, ó wà lẹ́yìn, ó wà ní mọ́tò. Ọwọ́ ọjà wẹ̀rẹ̀. Ọwọ́ ọjà wẹ̀rẹ̀. Ọwọ́ wà ní mọ́tò. Where's the audio? Báàgò yẹn fún mi. General, confirmer. Táwọn bá kéré àwa jẹ ní, táwọn bá dàgbà wa kù rẹ. Màsí náà. Kesari. Ó jọ Sky lóòótọ́. Mo kọ́kọ́ rò pé Sky ló jókòó ni. Ìjọ yìí ti pọ̀ jù. Àti ìyẹn ti kọjá. A máa sọ yẹn later. Mo pa Kesari lóòótọ́. Láì mọ̀ pé irúgbìn ni ló jẹ́ kó padà wò. Èmi ti mọ̀ pé irú ọjọ́ ènìyàn wáyé. Bí òwe tí babaláwo mi pa fún mi. Wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka àrókò. Torí tó bá dàgbà tán, a máa gbẹ́bọ lọ́wọ́ ẹni. Adẹ́tẹ̀ ní Kesari kò lè fún wàrà, àmọ́ lè dànù. Kesari killed my wife. He killed my only child. He killed my only sibling. Nothing ventured, nothing gained. Lẹ́yìn ìgbà tí Kesari padà wò, ó ti yọjú sí mi. Kesari. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá sùn kò lè rí ogbe orí àkùkọ jẹ. Kesari. Ọkùnrin 9 ló ń ké sí tó yàtọ̀ sọ́kùnrin 4. Àlá ni ṣá. Kì í ṣàlà. Àlàyé ọ̀rọ̀ ni. Yáyọ̀lá aka ẹ̀jẹ̀. Ẹkú lé làkàrà lé. Ẹkú àtìbàwí ẹni tí ń tàjọ̀bọ̀. Ó ń ya ẹlẹ́nu. Ojú àtúnrarí. Òwe tí àkàlà pa ń jọ sí. Mo sọ fún ẹ, mo ní ẹnìkan kì í palẹ̀. Ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa. Mo sọ fún ẹ pé ẹnìkan kì í pọ́mọ́ lágídí.
àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán tẹ́ bá lanú àdán kan ẹ̀ tún bá ìmíràn ń bẹ. Èmi Kesari ọkùnrin ogun ló ń wò níwájú ẹ̀ kò kí ń ṣàlà. Òní tí mo rí ẹ yìí ló máa fẹ́ jẹ́wẹ́. Kesari lákùndàbọ̀ owó táwọn ọ̀tẹ́kùn bá rìn tó bá ṣe kòńgẹ́ ẹkùn awúráwo ni. Kesari mo gbà fún ẹ, mo gbà páfẹ́fẹ́ ni ẹ, ẹnìkan ò lè rí ẹ mú láyé. Kesari iná bá jógi bó jọ́pẹ̀ á dọ̀nà sí i, bójú bá pòkùn tó pọ̀rẹ́ á dátòrì sí i. Kesari mo bẹ̀ ẹ́ jọ̀ọ́ dá mi sí. Mo ti fi ṣe ọlọ́pàá sílẹ̀, mi ò ṣe mọ́, jọ̀ọ́ dá mi sí. Mo gbà fún ẹ Kesari jọ̀ọ́. Tọ́pẹ́ yọ̀pẹ̀ tó fi ní kọ́ dáhùn sí nítorí ẹ̀mọ́ ńlá ni. Ṣé wá rí i pé ẹnikẹ́ni tó bá lẹ́mìí ara ẹ̀ lò kò fi ti Kesari fún Kesari. With due respect, sir. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá ni mo gbọ́, sir. But èyí tẹ́ sọ last yìí is bullshit. Bullshit ni. Arokun lè gbóná títí kó má tutù. Ẹni tí ò bá ṣetán láti ṣàṣedànù kò lè ṣàṣeyọrí. Sir, what did you just... Sir, with due respect, sir, I'm highly disappointed in you, sir. A decorated officer like you. Tí àwa ti sọ di mentor that I look up to, lẹ́yìn wá suggest pé ká fi Kesari lẹ̀. Who the hell is Kesari? Kesari, a common criminal? Sir, have you suddenly forgotten? Ṣé ti gbàgbé ni, sir? Oath they take to protect and serve the people of this nation. Lẹ́wọ́n sọ pé ká fi Kesari lẹ̀. No, it's not going to work. Let me make you a promise, sir. Èmi, Babatunde James, BJ, gunshot, èmi máa rí ẹ̀yìn Kesari. It's a promise. It's a promise. My brother, I was stronger than you. Yes. I was an extremely dedicated officer. Àmọ́ sórí gbòǹgbò kan ṣoṣo gbọ́dọ̀ rọ́jò gbọ́nlẹ́pàlẹ́ méjì. Yes. Sir, with all due respect, sir, Yorùbá ló ní pé ẹni tó bá mojú ogun ló ń pa bẹ̀rẹ̀ rẹ̀. We need to end the reign of Kesari once and for all. Gbogbo ọ̀tọ̀ pípé tá a dẹ̀ ṣe náà ṣe lead wa sọ́dọ̀ yín pé ẹ̀yin ló nìkan lè fún wa ní lead way bá ṣe lè mú fún Kesari. Sir, once a soldier is always a soldier. Àmọ́ jagunjagun tó bá mọ̀jà tí ò mọ̀ sá irú wọn máa ń bógun lọ ni. Orí tá a fi lugi tá a fi lọ̀pẹ̀ tí ò fọ́. Bá a bá gbèrú orí bẹ́ẹ̀ pamọ́ kò léèwọ̀. Torí náà ẹ fi ti Kesari fún Kesari. ẹ̀dẹ̀yìn lẹ́yìn torí gbóhùn tó yẹ fún Kesari ó yẹ ká ẹ fi fún ẹ. àní wọn lè nàmà ẹ̀jẹ̀ mọ́ wọn ò bá wọn wá wọn ò rí mo dẹ̀rù jẹjẹ Kesari mo dẹ̀rù jẹjẹ fún yín. Àgbáyé ní àrẹ́kù, alágbàpọ̀, owó wẹ̀dà. Irú mi ò ní pọ́ọ̀sì mọ́, mo ti yọ owó inú ẹ̀, mo ti sọ dànù. Ó ṣe kí ni? Olówó mi, èyí ló máa kú. Ẹ wá, ẹ má yẹ ká wé ìfẹ́ ká fọ́kọ̀ mílẹ̀ sí ẹ̀dá.
Boss mi fẹ́ rí. Boss. Ta ni boss yìí ma? General. Ta ló ń jẹ́ general? Ó mọ ẹ̀hàn kí n Kesari ló fẹ́ rí ẹ kí n ajẹgẹrù bá ẹ. Kesari. Baby girl, kí ló tó ń gbọ́n? Wo calm down, kò sí ṣòro yorí bóyá wà yẹn insurance cover ẹ̀ ṣùgbọ́n. Ó yá, bọ́ sínú mọ́tò. Má bọ̀. Sorry, special treatment. Má bọ̀. Yeah. Èmi Kesari lóní ká ibi tí Kesari fún Kesari. Nítorí irúmọlẹ̀ ni mí tí gbogbo ayé ń sáyà. Ṣáà fún mi ní ìṣẹ́jú díẹ̀. How are you? Báwo tó wà lọ́wọ́ mi? Mo fẹ́ kó fi ṣe pocket money in case you need any change. Kó fẹ́ ra nǹkan kí n má dẹ̀ still around. Wow. Ṣé owó yìí wà pọ̀ jù báyìí? Kò sí nǹkan kan tó pọ̀ jù fún ẹ. Oh, thank you so much, sir. Kò tọ́ pẹ́. Ẹ ṣé gan ni. Àwọn tó bá di láàárọ̀ la rán mi létí mo máa gbé ẹ jáde fún shopping. Yes. Shopping? Gbogbo aṣọ tẹ́ ra fún mi the last time mi tí wọ̀ wọ́n tán. Kò ní meaning. Yorùbá sọ pé àràkún láṣọ gbági. Gbogbo ẹ̀ náà ló dé máa kan. Okay? Okay, thank you. So, one more thing. Láti òní ìlọ́wọ́ ní sùn sí yàrá àlejò mọ́. Yàrá mi ló máa sùn. Yes. Are you cool with that? Of course, yes, my lord. Your wish is my command. Good girl. Alante. Okay. So, killer. General. The Lord Caesar. Abulovo. Papa. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa fall in love pẹ̀lú girl yìí? Torí mo notice pé láti ìgbà tẹ́ tí mo wá sínú ilé lẹ ti ń fún ní special treatment. Love. Love ò sínú dictionary tèmi at all. Spirit mi kò like ẹ ni. Ẹni tí spirit mi bá dẹ̀ ti like gẹ́gẹ́ bí ọmọ èmi tèmi jẹ́. Èmi náà máa ń like ẹ nìyẹn. Torí ó possible kó jẹ́ kó máa wúlò fún mi. Kò kí n sọ̀rọ̀ fífẹ́ rárá. I trust you. Get up and Sky abitalele ojú yìí jojo ẹni tí mo ti rí. Who are you? O ní láti mọ̀ mí, but I've got good news for you. Kesari, it is the end of the road for you and your gang. Ewọ òrìṣà. Ọ̀gbẹ́ni, o ti máa ń ṣe tipẹ́. Èmi ìdẹ ló máa tẹ́ bá pẹ́tẹ́ ṣe tẹ́ láàrin àwọn òjòyè. If you try any rubbish today, o máa tẹ́ ẹran lẹ̀. Aso. Ẹ kéré, ẹ rí píntín. Níwájú èmi Kesari, apákan ogun, apákan ogun. Èmi apákan oró, apákan oró. Ẹ bá gbìyànjú ẹ jábọ́ bí kọ̀kọ́. Kesari, iṣẹ́ tí ó jẹ́ tẹ̀tẹ̀. Má jẹ dágunró bẹ́ẹ̀ o, torí pé dágunró ò ṣe é jẹ. Shut the fuck, man. Tí kú bá ń sọ̀rọ̀, àrùn á máa gbé ni o. Tẹ bá ń fẹ́gún ṣeré, ẹ má lọ fòrò ṣeré o. Ẹ bá fojú dínà,
iná jó yín tẹ́ bá fojú di odò àgbẹ̀yìn lọ sí. dá padà ológìnní kan ò ní kéré kó má gàjà ajá ò ní kéré kó má ṣọdẹ bí iná ṣe kéré tó yẹ bá a bá gba mo máa ń jó ni láìláì ni kí nàyànnàyàn yín ṣọ́ra kó má nẹni ọba o. na answer me dey wait for o. I go finish all these people. I go finish them. Àwọn eléyìí ò mọ̀ pé jagunjagun yàtọ̀ sọ́lọ́dẹ. Ẹ mọ̀ pé mopo yàtọ̀ sí boy scout. Ṣùgbọ́n eré mi àti yín ò ṣòní. Tá a bá yẹwọ́ akátá igé. Tá a bá yẹwọ́ ìdọ̀tí ìjàkùmọ̀. Ohun tí balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tó máa jẹ sí kò sí mọ́. They don't go now. Kesari. Osalo. But I've got good news for you. Evidence for the thief. One day is for BJ, aka Gunshot. Impound this vehicle immediately. Kesari, ẹnìkan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè níjọ̀mọ́. Kesari, Kesari, àwọn àtúná General, wetin dey happen now? Lord Caesar, kí ló ń ṣẹlẹ̀ bàbá? Ewo kí ló ta ṣe sá kúrò bẹ́ẹ̀? Ewo ṣẹlẹ̀ rí. Kí ló happen? Ẹ má yẹ káyà yín já. Kò séwu lóko, àfigiri àparò. Mo fẹ́ mọ irú agbára tó wà lọ́wọ́ wọn. Àti irú agbára tó ń fúnra rẹ̀ ní. Òun ni mo ṣe fílẹ̀ kó pàtó ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ojú èmi àti ẹ ṣe máa tún ra rí. Cool. My mind just interest now. Like seriously. But General, àwọn guys tèmi ń wò yìí, ó dà pọ̀ ṣe gbé wọn dé lu èyí ni. Because confidence wọn ti pọ̀ jù, wọ́n kàn dúró, tó ṣe ń bá wa sọ̀rọ̀ yẹn, wọ́n ti bold jù. General, the Lord Caesar, èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní people tó ń pè ní jọ̀mọ́. Bàbá, no verso. Ẹ wo, ṣe rí lẹ́ẹ̀kan yẹn gbà tẹ́ ń bá bọ̀bọ̀ yẹn fò. Ìṣe ló rà yẹn pé, you don't understand. Ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ ni wípé ẹ mọ bọ̀bọ̀ yẹn rí ni ṣá. Because ẹ pè lórúkọ kan, ẹ ní Sky. You know am. Ọ̀pọ̀lọ́ ni tá a bá débi ìrùkàfọ̀. Ìyẹn kì í ṣọ̀rọ̀ mi. Tọ́rọ̀ ò bá tọ́rọ̀, a kì í fìtàn balẹ̀. Sky! Sky! Tí wọ́n bá ń padà wáyé tó bá tún padà wá lẹ́ẹ̀mẹ́gún, èmi King Kesari ni màá pa ẹ́. My name is Caesar. King Kesari lórúkọ mi. Apákan ogun, apákan oògùn. Èmi apákan oró, apákan oró. Àbá ti márímárí tó bá tó. Ìjọba Kesari la bá tó. Gbẹ́ni ẹ̀sán ọjọ́, èmi ló máa pín Kesari, èmi lè bí wọ́n pé Kesari ṣé ọjọ́ Kesari ni. Gbẹ́ni ẹ̀sán ọjọ́, ṣé o lè ṣe bí Kesari ṣe ń ṣe? Wáyé mo lè ṣe bẹ́ẹ̀. Ṣé o lè ṣe ni? Ó yá ṣe. Ẹni sùúrù ẹja ìrìnjọ ẹni sùúrù bíbá láti máa mọ Kesari láàrin ẹ ṣáà máa ń wò ní òsì òun dẹ̀ ni ó mọ̀ dẹ̀yìn àbí bíbá láti máa mọ Kesari láàrin so ẹ máa sọ̀rọ̀ bí Kesari ẹ mọ tó máa ń lejú tó máa ń ṣe gbogbo ẹ̀ ó yá ẹja o. Èmi lè ṣe jẹ́ ń ṣe fún ẹ. Jẹ́ ń ṣe fún ẹ. Èmi Kesari ògbólógbò adigunjalè. Ṣé o ń bẹ́ẹ̀ ni? Báwo ló ṣe wá ń ṣe? Báwo ló ń ṣe? bẹ́ẹ̀ sọ̀jọ́ ó gẹ̀ tí ẹ̀jọ́ ojú ìgbà tí. Ṣé wọ́n lè sọ ọdún yá sọ? Èmi lè sọ. Ẹ sọ. Lásìkò bá dé, màá sọ. Ṣé tó lè sọ nísìn? nísùúrù bọ́lá sáfẹ́jọ́ bọ́dá Kesari ẹ wo bí ẹ ní later on ẹ fẹ́ lọ school fún nǹkan ọkọ yín bọ́ yín sọ orí yín dàrú ọpọlọ yín ti lọ bàbá nísùúrù bó ṣe wà yìí you are mad àti o ti gúdù jù. ṣé wọ́n ti jalè rí. Mo ṣe gbà mo ṣe ní jalè àní mo fẹ́ dàbí Kesari òun bẹ́ẹ̀ pé ṣé mo ti jalè rí. wọ́n bí ọjọ́ tó ń dá àmàlùgbà. ẹnìkan ò lè palẹ̀ ẹni tó bá lọ́wọ́ palẹ̀ irú wọn nílẹ̀ ń pa. mo rántí Kesari ń gbà yẹn àmọ́ àsìkò ọ̀rọ̀ tí ì tó tásìkò ọ̀rọ̀ bá tó màá ṣàlàyé fún ẹ. mọ mi gbogbo balẹ̀ máa ń sọ pé àsìkò ọ̀rọ̀ tí tó bá ní nǹkan tẹ̀mọ̀ nípa Kesari ẹ sọ fún mi ó lè help mi nínú iṣẹ́ yìí náà tí bẹ́ẹ̀ mọ̀ pé mi ló gbéṣẹ́ Kesari fún ẹ sọ fún mi mọ́ mi kí lè mọ̀ nípa Kesari ẹ sọ fún mi. kò sí nǹkan kan tí mo mọ̀ nípa Kesari ìròyìn ẹ̀ tá à ń gbọ́ yìí náà ni Kesari tí mo ti mọ̀ láti kékeré mo tún dàgbà tán mo tún gbọ́ròyìn Kesari àmọ́ Babátúndé àwọn mi
kó padà lọ sí ọ̀dọ̀ bàbá kí wọ́n túbọ̀ bá mi rú ẹ lágbára nítorí iṣẹ́ tí o gbà nípa Kesari yìí. Àpátápàrà ni Kesari. Mọ́mí ẹ gbàgbé. Kí ni àpátápàrà? Tá la àpátápàrà? Mọ́mí ẹ gbàgbé. Mọ́mí ẹ wò bàbá tẹ̀ sọ ẹ̀yin ò ní padà lọ. Èyí tí bàbá ti ṣe fún mi tó ti ṣe fún mi agbára tó ti rò mí tẹ́lẹ̀ ó ìwà lára mi mo yìí ń lò ó. Mọ́mí ẹ jagunjagun ni mí. I'm a strong man. I'm your son. Ẹ mọ̀ ẹ má jẹ. Ẹ wà báwo ni. ó máa yẹn ní pé kí n padà wá tó bá ṣe díẹ̀. Ìgbà wo ló máa padà lọ? Tó bá ti ṣe díẹ̀ máa lọ. Báwo ni. Bọ́dá mi nǹkan tẹ promise mi yẹn kọ́ ṣẹ́ ìgbàgbé. No mo gbàgbé. By the way ìwọ ṣé o ṣáà máa yọjú sí mọ́mí ẹ̀ ṣá. Wọ́n sọ̀rọ̀ yìí. Mọ́mí ẹ̀. My love. My king. I love you. I love you so much. Are you sure you love me? Yes. You know I do. Okay, I love you more. Are you okay? Yeah, I'm fine. Okay, let's play a game. A game? Mm-hmm. What game? Let's do something different. Like? Close your eyes. Mm-hmm. Close it. Okay. Open your mouth. My mouth? Mm-hmm. Kí ló ṣe fún mi? King Kesari, General Caesar, Olúwa mi, bí mo ṣe lálàá yẹn nìyẹn o. Ẹ̀rù dẹ̀ ń bà mí torí mi ò lálàá. Olúwa mi, ara ń fún mi. Ara ń fún mi pé ọmọ tẹ́ gbà sọ́dọ̀ yẹn, ó máa padà betray yín ni. Ó máa gbà bọ́dẹ̀. Killer. Yes, boss. Mo notice pé o kàn ń bá mi rìn ni. O mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ gangan. Àkàlà ni mí láàrin àwọn ẹyẹ. Tí òkú bá kú láyé, àkàlà wọn á sì gbòde ọ̀run mọ́. Tí ìbùkún mi bá máa gbàbọ̀dé fún mi, kí wọ́n tó sùn kó tó lálàá, òun lèmi máa ti mọ̀. Nítorí kò sí bọ́mọdé ṣe lè tètè jí tó, oko ló máa bági kúkú tí. But fine, mi ò blame ẹ. Mo dey appreciate pé o sọ̀rọ̀ nǹkan báyìí fún mi torí ààbò mi náà ló ń wá. But trust me, jàǹbá kì í ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe mí. Okay? King Kesari, Lord Caesar, èèyàn kan ṣoṣo táyé pè ní people, tó tún pè ní jọ̀mọ́. Umbrella fún àwọn tó ń pa àti àwọn tó jò ń pa. Wá ṣe rí. My vice, Killer. Yes, boss. O lẹ́nu lọ́dọ̀ mi. Trust me, you get level. Nothing do you. Yes, boss. Yes, boss. This is not the idea of the building. There is a big light here that is always on. Permanently on. Huge, massive. Right behind the light, there is a camera. Shawari, ọ̀nà méjì ló wọnú lé. Tí a bá ní ká strike ká gba ọ̀nà yìí.
they have 2 security guards there. There is one here and another one there. Tabanika by the other or no. There are 2 security guards in this place too. One here and another one right here. Shetuwari, there is another big light here and a camera behind it, Oluwani. Nǹkan tó wá rú mi lójú ni pé how we won't take penetrate. Boss, I'm sorry, mo fẹ́ sọ̀rọ̀ kan ni. Èmi rò pé yẹ kó lè fún wa láti hit ní ilé yìí now, either day or night. A fẹ́ kí a bóyá commissioner minister ló pè dáa bó ṣe lágbára sí kí ló kàn wá. Nígbà láti ní yín lẹ́yìn, abeg, wọ́n ló bẹ̀ sùúrù ìtùnú ìrọ̀rùn ló yẹ kó jẹ́. Gbangba làṣà tí wàá máa ń ta náà. Tọ̀sán tòru lọ́mú lè tí wọ́n máa fi ń jalè. On point. Kò sígbà táwọn ò lè wọ bí àwọn máa wọ bí tá máa kó nǹkan tá máa kó tá máa jáde. Ó dáa o. Ẹ wá gbọ́, ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ kí Olúwa mi rò. Kó rò dáadáa kó lè pàṣẹ. Okay, fine. Gbogbo idea tẹ́ sọ pátápátá ló make brain. A máa lọ sílé senator yìí. A máa jalè. A máa rí owó ńlá gbé bọ̀. Yes! Ó dẹ̀ máa wà successful. Ṣùgbọ́n lẹ́yìn ìrìn àjò yẹn, problem máa wà. Kò lè séwu. Lord mi. A máa dé Òṣogbo láàárọ̀ ọ̀la. Ká tó lọ operate. A máa kọ́kọ́ dé Òṣogbo. Mo máa mú bùkún mi lọ sọ́dọ̀ mọ́mísí. Yeah. Why? For safety. Wọ́n ti pàṣẹ ni. For safety. For safety. Ẹnìkan, báwo ló ṣe mọ̀ bí? Ta ló júwe ọ̀dọ̀ mi fún ẹ? And look here, I am not his mother. I am not your mother. Ẹ̀gbọ́n ìjà yìí ni mo jẹ́. No, mi ì lè gbé anybody sọ́wọ́. Ká ní mo ti mọ̀ ní mi tètè fúra mi, ẹ tètè fúra mi ló kó bá mi. A tètè fúra mi ni. Torí ká ṣe pé mo tètè fúra ni. Ní ìní di èrò tó kúrò ní gbòòrò tó wá ń gbébí. Gbogbo ilé tẹ̀ ń ṣe ìsìn ẹ ní gbogbo àlàyé tẹ̀ ń ṣe ìsìn àwọn àlàyé nǹkan tí ń ti mọ̀ tẹ́lẹ̀ lẹ́ tún ń ṣàlàyé ni. Ẹ kò fi sọ̀rọ̀ just for 2 days. Mo máa padà wá mu. Wo ọmọ ẹ o lè dúró síbi o. Ẹ wá tọ́ mi. Má worry. Mom sí mi ní ṣùgbọ́n wọn ní choice. Just for 2 days, okay? Máa padà wá mú ẹ. Ẹnìkan kò lè dúró o lè dúró o. Wo. I don't have anything against you. Anytime. Ṣé wà okay? I'm not sure. Tán padà sọ́dọ̀ mọ́ mi. General, ẹ wo time ti ń lọ. Tabanika turn, a máa pẹ́jù for operation tá a lọ fún. I said turn! Yes, boss. Right away, boss. Turn now. Yes, boss. Fast. Yes. Òpó àṣẹdá orúkọ tá a pẹ̀sẹ̀. Ẹsẹ̀ mi má jẹ́ ràn rírà. Má jẹ́ ràn rìn sọnù. Má jẹ́ fojú sunkún ẹnì kankan. Má jẹ́ kí n fojú sunkún ẹnì kankan. Fast. Fast. Yes, boss. Yes, boss.
aka gunshot ó ti ń bọ̀ o Kesari ti ń bọ̀ ó ti rí àrà tí mo dá boys you see me you die I see you you die. bàbá mo ń bọ̀. Atakoro. Boys, take positions. Ẹgbẹ́ bá mi ṣe mo tìyẹ́ ìbárò. Àlùkò tó bá mi ṣe mo tìyẹ́ ìbòsùn. Lèkè tó bá mi dọ́rùn rẹ̀ wò. Ìyá rẹ̀ ń bẹ́ nínú báyìí fún. Láàfin mi Kesari, ẹ súnmọ́ mi. Táwọn bá kéré àwa gẹ̀ní. Táwọn bá kéré àwa bí. Ẹni bá máa ń kó bá mi ṣe dárò. Ibi tí wọ́n wà ládé yìí. Kite. Kizo. And the bye. Killer. Go like this. Anybody to body ko padà lọ. Kesari kuola tabani kamuni ola la mamu ola fola kitola e mazika masina giga ni Kesari Kabodi tuti Yiba ko keyin ìbọn lè ṣù. You see me, you die. I see you, you die. Every beating, aka gunshot. Kesari, your days are numbered. Kesari ode èèyàn kan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè ní jọmọ Kesari máa bí n bá dé yín lálejò gbogbo yín lẹ́gbẹ́. Kesari fún Kesari, lóbi máa sọ bẹ́ẹ̀, ránù ló fi yé wa lórí Kesari fún Kesari, nítorí gbogbo ẹran kò sí fẹ́ nígbà. Surrender yourself. To bá try to play smart, máa ń yí ẹ látòrí ẹ dẹ́sẹ̀. Turn slowly, your hands on your head. On your nails. Ewu òrìṣà jíjí ni mú jí tó wọ̀rọ̀ kọ́kọ́ jíjí látàǹpàkò jí tó wọ̀rọ̀ ọ̀nà òrèrè là ń rí ẹnìkan kì í ráyè. My name is Killer, second in command of Kesari. KK. Is Killer, second in command of Kesari. KK. You killed an officer of the law? And I'm gonna kill you right now. What? What can't go on there? And you not joke with me. My name is Killer, second resident. Are you all right? Obìnrin lásán bí wọ. Proud of being a killer and not robber. Ìwọ tó ẹ̀kọ́ wá ní ọkọ kó máa tọ́jú ọmọ. My name is Killer, aka Kesari. But one need guts láti pa an officer of the law. You see me, you die. I see you. You die.
Sky! Sky! Mi ò fẹ́ morúkọ mi tó ń jẹ́. Sky ni mo máa pè é. You killed my mother. O tún pa bùkún mi. Àwọn èèyàn méjì tí wọ́n wò jù nínú life mi ló pa yẹn. Tó bá pé ìgbà nìyẹn tí wọn kì í pagbá èmi apá ẹ lónìí. Tó bá pé igun nìyẹn tí wọ́n ní wọn kì í pagún wọn kì í jẹgún. Òní ilẹ̀ jẹ́ máa yílẹ̀. Kesari, the same way you killed my father, the same way you killed a lot of innocent citizens in this country, the same way you've rendered lot homeless and useless, childless. Kesari, the same way you killed policemen, including the commissioner of police. Kesari, allow me to introduce myself to you officially. My name is Babatunde James, BJ, aka Gunshots. Sky was my father. He served you. He was loyal to you. He was faithful to you. He did everything for you. And yet, you killed him. Kesari, it is the end of the road for you. Èèwọ̀ òrìṣà. Gbogbo story yìí àìlẹ́nu right. Ẹrù tí àjàbá yẹrí fún pẹpẹ tó bá lòun fẹ́ gbé fẹ́ràn ṣubú ni. Wo ọjọ́ tó ti bọ́ ọmọ màálù òun ló ti jọmọ ewúrẹ́ lọ. Tó bá ń padà wá ní ẹ̀mẹ́wàá Sky èmi Kesari yìí náà ni màmá pa. Ayé ò ní da Kesari. Torí pé bàbá ẹ ni mo jẹ́. You no go better for you dey mad. Olórí burúkú ni ẹni Kesari. Ọjọ́ tó ti bí ọmọ màálù ló ti jẹ ewúrẹ́ lọ. Nítorí wọn ò fẹ́ ewúrẹ́ ẹ ló ń jẹ ni. Tewúrẹ́ bá jẹ fertilizer á tóbi ju màálù lọ. You no go better for you. Come, let me tell you one thing. This is BJ. Gunshots. This is not Sky. Kesari, yes. Mo ní good news fún ẹ. Sori mo fún ẹ time láti pé ìjì ọwọ́ tẹ́gbà tó bá ń pè. Gbé àwọn òkú, pé ghost, pé ẹni tí bá fẹ́ pè. As a matter of fact, mo fọ́n ẹ jáde. Bọ̀wọ́ pẹ́kọ́ gbé container bullet wá. I'm giving the assurance pé èmi Babatunde James kò sí èyí tó máa ràn mí. Kesari, your time is up. Nítorí pé kí ni? Ẹnu ẹ yóò ràn òkúta. It is the end of the road for you. Egungun kì í nu atọ́kùn. Egungun tó bá nu atọ́kùn ẹ̀ á ti wọ̀ gbalẹ̀ àléwu. Kọ́kọ́ léwé náà jó ni wàràwàrà báyìí lọ́mọdé tó kó èsì síbọ̀ wàràwàrà. Ilé ògbà ọ̀nà ògbà náà ní ìṣèwé àràgbà àti ìlú àtìmọ̀ kì í jágọ̀rọ̀ di ògbádùn. Kesari. Ọ̀la ẹ̀jẹ̀. Tẹ́tí kò gbọ́ mi dáadáa. Ó ní ìkìlọ̀ tó wà ń bẹ̀rẹ̀. Ọjọ́ kíjọ́ tó o bá pàdé Kesari Tó o bá fẹ́ bàjà. ọjọ́ náà tó bá ti fi ẹnu kan ẹ̀jẹ̀ òkú àbí ẹ̀jẹ̀ ẹni tó bá súnmọ́ ọjọ́ náà léwu o kò sá fún mi. My name is Kesari. King Kesari lórúkọ mi. Apákọ̀ ogun. Ní apákọ̀ orú apákọ̀ ogun. Àgbẹ̀tì là ń gbẹ́kẹ̀lé ra. Àgbẹ̀tì là ń gbẹ́kẹ̀lé ra. Lọ́nà ọmọ ta ni wọ́n ń ṣe? Gbogbo àwọn tó kú ẹ̀ pátápátá ló ti fẹ̀jẹ̀ wẹ̀. Ọmọ ta ni wọ́n ń ṣe? Ọmọlágídí lèmi. Ó ṣèwọ̀ a kì í gbọ́ kú ọmọlágídí torí náà ló ṣe lè rí mi pa. Níwọ̀ ọlọ́pàá kékeré yìí. Tó bá rí bẹ́ẹ̀ ìjì ni mo pè. Ìjì ní bá mi fàtiwá. Ìlú mi fàtiwá. Ìlú tó jà ń lo alákẹ́tù. Ìlú alákẹ́tù fi tú. Ó ní mo pè. Ewo òrìṣà. Ìjì oníjà kó gbóná. Ìjì oníjà kó tún gbẹ́gi. Ìṣẹ̀rù ẹ̀. Ọmọ ta ni wọ́n ṣe? Níbo ló ti rí? Èmi ọmọ Olúfẹ́. Arọ̀ni ni bàbá mi. Mo ní ká ẹbí ti Kesari fún Kesari. No! Èmi tí mo kéré tó kú. Tí mo kàn dára tó ń ju orí ẹ̀. Sọ wá yẹ kí n má lè pàgbé ti kára wọn. Àṣòótọ́ ló wẹ̀ wọ́n àgbà. Tí wọ́n ní tó bá lò kéré ìwọ kọ́ ló kéré jù. Tó bá lò tóbi ìwọ kọ́ ló tóbi jù. Shout out to my people in the street. MC Oluomo, Koko Zaria, Badiosha, Abu Ibe, Jordan Nikorodu,
ẹ̀ṣẹ̀ Samofi, Schoolboy, Bàbá Aládò ní Mùsùn, Nias ní Sauti, Lékan Àgbànàkì, Sunday Igboho. Ká ní mo jagun mi ò jalè ní àwọn tí ń bá máa bá tó nìyẹn. But no! Apart from Mari Topako, ìjọba Kesari mo bá tó. My name is Caesar! Èmi ni King Kesari. Táwọn bá jẹ́ àwọn jẹ́lí. Táwọn bá jẹ́ àwọn jẹ́lí. Ọ̀bẹ kí àwọn olórúkọ tá a pè fá. Ọ̀bẹ kí ìdíjànà lórúkọ tá a pè sọ̀dàrà. Èṣù láàlà fara yẹ̀pẹ̀ bìtìbìtì lórúkọ tá a pè wọn yà mí. Pálánjà là ṣọ́kù ọlá pàlànjà là ṣọ́kù ọlá. Àbálábà wọn márààrún parapọ̀ wọn fẹ́ fèsì ògbèjọba. Wọ́n ní sáṣá gẹ̀rú tó bá jọba àṣírí wọn ò níbò. Àmọ́ kì í ṣe bí tèmi Kesari lónìí. Pátápátá lè kún daṣọ́ borí. Àbùtán lórí sábòdì ìgbín. Ẹni ẹlẹ́ni ní rọ́ṣọ́ pàdé àṣàwélẹ̀. Ẹni ẹlẹ́ni ní rọ́ pàkàláṣọ. Àgbààgbà lónìí péjọ káláwọn jẹ fún òkété. Àbíkọ́ náà wọ́n jẹ yún ẹ̀nà. Èèwọ̀ òrìṣà. Ilẹ̀. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí etí alẹ́. Mo dé kùtùkùtù bí etí òwúrọ̀. Mo dé pápá bí etí ìyálẹ̀ta. Ọ̀rọ̀ èmi Kesari di àfọ̀lá tó bá dọ̀la àtúkọ̀la bí làá ò bá ṣe gbé a sì parapọ̀ a máa lọ gbé lálà látẹ̀ni lọ ẹ máa fi ti Kesari fún Kesari.